dé bí a ti ń dé o àwa la ó máa wá ẹ̀yin náà la ó máa bá tó Yorùbá nation náà ni onto this channel ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa náà ni sórí Yorùbá nation one nation Yorùbá nation we are sick and tired of this Fulani problem yes ó ti sú wa mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba o bí mo ṣe máa ń ṣe mo kí gbogbo ẹ̀yin níjòyè níjòyè ṣùgbọ́n mi ò ríṣẹ́ yín o mi ò rí rárá inú bí mi wá ni mi ò rí torí èwo ni ká fi èèyàn joyè àwòdì kó má lè dá ẹdìyẹ gbé kí ni pàtó ẹ jẹ́ kí n gbọ́ àfi kẹ́ ẹ jẹ gbogbo yín kan yọkùn bí àlè apọ̀mìtà ẹ kàn ń tóbi òṣì kalẹ̀ ṣé yẹn la ní ẹ lọ ṣe a ní ẹ dìde kẹ́ ẹ jà fún wa that is what we want but still yet una no wan listen no problem àtúkù ti mọ̀ pé olórí kan ṣoṣo táwa ní kò ju olóyè wa bàbá wa Chief Adéyẹmọ Sunday Ìgbòho ṣáà owó bàbá dámì ẹkùn ẹkọ Fúlàní orúkọ tí Fúlàní gbọ́ tó tagìrì tó jápa bàbá mo kí yín dáadáa tẹ́ ẹ pẹ́ tó mo ti dé bí mo ti ń dé o ìròyìn wèrè yìí ló tún gbéra sọ tínú ẹ̀ ń bí mi lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni ló fà á tí ẹ bá ń ṣe orí bú àti ìyà àti òṣì àwọn tá a fi gé yàgòdì tí òṣèlú pé wọn ò lè dádì ẹ gbé àwọn lẹ́fà àwọn ló ń fà á tí ìyà fi ń jẹ Yorùbá mẹ́sàn-án mẹ́wàá tí wọn ò sì rí nǹkan kan ṣe sí i ó ga o ó tún ti ṣẹlẹ̀ báyìí o àwọn Fúlàní tún ti wọ Oǹdó Olúwa o ó ṣe jẹ́ pé Oǹdó nìkan ni mọ̀ sí ó lè bi Oǹdó ṣe fẹ́ pa wá ni ṣùgbọ́n sí ó lè bi Yorùbá ṣe fẹ́ pa wá ni kò ń sùn yín ni ẹ ti fìwá síbẹ̀ ẹ rí pé a ò gbà ẹ dẹ̀ sì tún tẹnumọ́ wàhálà yìí lọ ṣe fẹ́ pa wá ni ó ga o gbogbo ẹ̀yin lọ́balọ́ba mi ì rí ń tẹ́ ṣe o ẹ wá gbọ́ ẹgbọ́n tí àwọn Fúlàní tún ṣe àwọn Fúlàní wọ Oǹdó wọ́n sì yìn ìbọn tí wọ́n ti pa àwọn ènìyàn bíi ẹran tí àwọn Àmọ̀tẹ́kùn gbé ìbọn tí wọ́n pé láti dojúkọ wọn yes wọ́n tún ti bẹ̀rẹ̀ ó ń bọ̀ àti ẹ̀dẹ́ àwọn dé mọ́ ìbọn èké là ń dẹ̀dẹ̀ báyìí àwọn Fúlàní tún wọ Oǹdó yìí náà ni wọ́n tún wọ ọbẹ̀ lọ láti lọ máa pa àwọn ènìyàn for what reason wọ́n wá yin ìbọn tó wá di pé wọn àtàmọ̀tẹ́kùn wá jọ ń kojú ara wọn ó di gbàgbà ó di yìnbọn lọ́tún yìnbọn sósì ṣùgbọ́n Fúlàní yin ìbọn láti pa wọ́n ni o ṣùgbọ́n àwọn Àmọ̀tẹ́kùn yìnbọn láti pa wọ́n àwọn yìnbọn wọn sókè láti fi ṣe kíni láti fi dáàbò bo àwọn ènìyàn láti fi dẹ́rù bà wọ́n láti fi lè lé àwọn Fúlàní lọ bàbá Tinubu ṣe bẹ́ẹ̀ ti approve pé kí Fúlàní má gbé ìbọn mọ́ kí ló tún ṣẹlẹ̀ ó ga o ìlú tó lọ́ba tó níjòyè ó mà ga o àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ń gbé ìbọn láti fi protect àwọn ìlú ṣùgbọ́n Fúlàní gbé ìbọn tiẹ̀ láti fi yìnbọn pa ará ìlú ó ga o àwọn kan níbọn àwa kan ò níbọn ó tẹ́nìna tí kì bá ṣe bẹ́ẹ̀ kí àwọn Fúlàní máa gbé ìbọn kiri àwa tó kù tá a jára ìlú gan a ní kankan tá a fi máa protect life ara wa a ní kankan tá a máa fi gbára wa lọ́wọ́ ìyà yìí gbogbo ẹ̀yin gómìnà ọlọ́pàá ọba aládé tí ẹ sì ń rí nǹkan kan yìí tí ẹ rẹ̀ rí nǹkan kan ṣe sí tẹ́ ẹ̀ ń rí kíní tí ẹ sì rí nǹkan kan ṣe sí ó ga o Ọlọ́run á dá tí wọ́n bá tún wá arrest àwọn Fúlàní ẹ̀yin náà lẹ máa tún lọ ṣe kí lẹ tún máa ní kó fi wọ́n sílẹ̀ kí wá ló dé ẹ̀yin lẹ ń pe olóko wájà ẹ̀yin náà lẹ tún pe olóko kó wa mú ó ga o ìjọ wo làwa Yorùbá fẹ́ bọ ìjọ wo la fẹ́ bọ ìyà ìpọ̀ Ọlọ́run gbà wá ìjọ wo ni Yorùbá fẹ́ bọ ìjọ wo la fẹ́ bọ tá fẹ́ gbòmìnira ó ga o a ti dákẹ́ tó síbẹ̀ ẹ ti fi wá pegi ẹ ti rò pé a ò ní ṣe kankan ẹ ti wá fẹ́ sọ wá di apọ̀dà ẹ ti sọ wá di ọ̀dẹ̀ ẹ ti sọ wá di ẹni takọ̀lẹ̀ máa rí mú anyhow Fúlàní wá láti ọ̀dọ̀ wọn tí àti ẹ̀ mọ̀
wọ́n ń pa anybody bó ṣe wù wọ́n láì ṣe ẹran màálù, wọ́n ń pa anybody síbẹ̀ rí kankan ṣe sí. àwọn àmọ̀tẹ́kùn tún wá dìde láti fi dáàbò bò orílẹ̀-èdè wa. mo ti rí Fúlàní ń lo ìbọn AK-47 ṣùgbọ́n àwọn àmọ̀tẹ́kùn ti wà ṣakabula ni wọ́n ń lò. Fúlàní tún ní ìbọn ju ti àwọn àmì orílẹ̀-èdè wa yìí gan lọ, torí fídíò wọn lásán tẹ́ ẹ bá rí ìbọn tí wọ́n ń lò, ìbọn tí wọ́n ń lò ó kọjá díẹ̀ tó fi ń ṣe bẹ́yẹn. síbẹ̀ ẹ expect àwọn tálákà kí wọ́n máa ṣe kíni, kí wọ́n máa ṣeré àbí láyé. ẹ expect àwa tálákà ká máa fojú gba iná. Bàbá Tinubu ẹ jí náà, yìí tẹ̀sùn ti tó, ẹ jí yìí tẹ̀sùn ti tó. Fúlàní òkè ẹ̀ wọ́n ti sọ gbogbo àwọn ọmọ di àlùmọ́ǹgìrì kalẹ̀, wọ́n ti sọ wọ́n di àlùmọ́ǹgìrì kalẹ̀. wọ́n fẹ́ rúùlù ṣùgbọ́n olórí burúkú làwọn ọmọ wọn. ṣe rí ìlú àìdòǹkẹ́ tó ń lù yẹn, ìlú kò kàn mí tó ń lù yẹn, wọ́n fẹ́ fagídí rúùlù. wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di born to rule. eléyìí born to wé leléyìí o. àwọn Yorùbá ò ní ìbọn gidi. àwọn Fúlàní wọ́n ń kó wa bí wèrè. ìwé náà ẹ̀jẹ̀ tún máa gbọ́, wọ́n tún kó wọn wá sí ìlú wa ní south. dé síbẹ̀ a tún dáṣì wọn lówó tí ò sí. àwa la tún fún wọn lówó, wọ́n á tún máa tọrọ owó kiri. àwa la tún máa fún wọn lówó. Yorùbá ẹ gbọ́n o, ẹ lajú yín o. èyí tó fi ń jó, èyí tó fi ń gbé bèbí ti tó o. àwa náà la máa dáṣì wọn lówó, àwa náà máa tọrọ oṣù wa. ẹ fún wa ní kinní kan bá ń bí àlà. síbẹ̀ wọ́n á tún fi yẹn wọlé sí wa lára. wọ́n á tún máa fi yẹn pa wá. Fúlàní ní ìbọn, wọ́n shoot kiri. ibi tẹ̀tẹ̀ tó wá ṣe tó tún wá fọ́ ni, lẹ́yìn tó ṣe ìyẹn tán ó tún dijọ́ kejì ṣe ni wọ́n tún gbé lọ́ọ̀rì 40 feet long, wọ́n fi dí ọ̀nà pé kí ẹnikẹ́ni, kí àwọn ènìyàn má kọjá. ó ga o, who does that in a civilized situation, in a civilized society? Who does that? kí àwọn Fúlàní máa gbé ìbọn, kó máa gbé lọ́ọ̀rì, kó máa fi dínà àwa èèyàn. àwọn Yorùbá àgbààgbà à ń behave bí ẹni tí dé wípé kò kàn mí, à ń behave bí ẹni tí ò kójú òṣùwọ̀n, à ń behave bíi pé kò kàn mí ná. tó ẹjá gbọ́n táwọn ènìyàn sọ, nítorí pé people are really suffering and they para. inú bí àwọn èèyàn, people are really paraing, wọ́n para gan. ẹ gbọ́, ìránù ní gbogbo èyí tí ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá. bàbá ńlá òmùgọ̀ ni àwọn ọmọ Yorùbá. ó tọ́ ní kó parọ́, nígbà tí jẹ́ pé àwa náà látún à ń báyànjà tún fún lóúnjẹ. tí nǹkan kò bá tí ì ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá, wọn kì í dìde. kó parọ́. now a ti ṣetán láti dìde, now a ti ṣetán láti gbèjà ara wa. now ó ti sú wa. now ó ti sú wa because a lè máa wò báyìí lọ. ẹ máa gbọ́, bóyá torí pé bàbá fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ kí wọ́n máa wo gbogbo àwọn Fúlàní yìí tí wọ́n ń ṣe gbogbo eléyìí. ṣó ti gbàgbé pé ó ní ìbò tiwa náà máa ṣiṣẹ́ ni. wọ́n fẹ́ kí ogun ṣẹlẹ̀ ni, bóyá wọ́n máa wí pé ogun ti wọlé already. ogun tó ti wọlé already. tó nídìí jù báyìí lọ ẹ̀yin ènìyàn tèmi. see, still on the matter, as far as this country is concerned, we better make everybody go separate way. gbogbo eléyìí ó ti sú mi o. ẹ máa gbá àtẹ̀jíṣẹ́ kan tó pa mí lẹ́yìn. Nigeria is too big than Tinubu or OBJ or Buhari to rule. kí oníkálukú máa rúùlù ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ jẹ́ kí oníkálukú pín gàrí, ẹ jẹ́ ká pín gàrí wa lọ́tọ̀ọ̀tọ̀. yes, still on the matter. Please, in as much as possible, subscribe to it, like to it, share. See, until I see you next time. Onto this channel náà ni we says and sọ fún yín, a fi èyí ṣe ìdágbére nítorí wípé kí ni ẹ̀yin ènìyàn mi, ẹ má gbà fún wọn. ẹ jẹ́ ká ṣèjọ́ kọ́ mọ̀ wípé Yorùbá nation no going back. We need our freedom. That's what
which says to you ó dàbọ̀.